bàbá gidi ni fáwọn ọmọ ẹ̀ bàbá tó fi ń tọrọ bàbá ó ní Murphy Afolabi wàláì kò yẹ kó jẹ́ táìmì rárá èèyàn dáadáa ní bàbá ọmọ mi afẹ́ ìbọn Ọlọ́run fẹ́ jù wá lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe. ìròyìn yìí ìgbà wo ló kàn yín ṣe wà ń bẹ àbí wọ́n pè wọ́n sọ fún yín. mi ì sí bẹ́ẹ̀ bọ̀ ní ọ̀sán àná mo kàn rí kọ́ lọ́mọ mi ìyẹn ọmọ tí mo bí fún so ó kàn níyẹn ló mọ́ mi 19 years lọ́mọ mi bẹ́ẹ̀ni ó kàn pè mí pé ẹ ló mọ́ mi ẹ pé òun padà ẹ mọ àwọn ọmọ wọn pé àbọ̀mọ̀ yìí tó nídìí owó ni ọkùnrin so mo ṣe pé padà ní ẹ ló mọ́ mi òun gbọ́ pé Murphy Afolabi kú mo ní stop ẹ jàre innocent wo lè ṣó fẹ́ máa ro kúrò bàbá ẹ ní ó ní mọ́ mi mo ní ṣó fẹ́ máa ṣe prank fún mi ni ó ní mọ́ mi prank báwo pé òun ò ṣe prank òun ò máa ṣeré bí mo ṣe cut call yẹn nìyẹn mi believe mo wá pé first born Murphy Sulaimon yẹn bọ̀dá tó jẹ́ gbọ́n ọmọ mi yẹn ẹ ló Sulaimon báwo ni ó ní fine gbọ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú dáàdì yín wá ní àbóhùn náà ṣe gbọ́ nìyẹn pé even òun lọ sí hospital báyìí ok ọmọ yẹn ṣàlọ́gbà tó tó bí 30 minutes wọ́n tún pé ọmọ yẹn ni à ń pé ó dẹ̀ pé kíní yẹn rí ni kíni báwo ni aṣáà ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní gba call ẹ wo kò yẹ kó jẹ́ táìmì yìí o. ó tó bá wo kí ẹ bá sọ̀rọ̀ gbẹ̀yìn. èmi àti ẹṣin sọ̀rọ̀ ní méje kọ́lá. that was last week so bẹ́ẹ̀. that was on the 4th. nínú nǹkan tó lè bá yín sọ kò tiẹ̀ sí bí ẹgbẹ́ yẹn ti ń dágbére. ó kàn send owó sọmọ ẹni bíi 2 weeks ago tó mo dẹ̀ kí pé ọmọ ìlú send owó sọ ní school o because Ìlọrin lọmọ yẹn wà even bíi 12 o'clock gan ló dé bíbá yìí ní àná so mo kàn kí ó dẹ̀ ní àpè kò sí problem even mo ṣe fídíò fún lọ́jọ́ birthday ní TikTok yes ní TikTok mo dẹ̀ send ẹ̀ sí ní WhatsApp ó dẹ̀ ní mo ṣe gan so ọmọ mi dẹ̀ ló ń ṣì bá sọ̀rọ̀ ní ìjẹta wípé kò sí kankan tó ṣe bàbá òun bàbá dáadáa ni Murphy o bàbá dáadáa ni o bàbá tó ń tọ́jú ọmọ ó dẹ̀ máa ń láì kí àwọn ọmọ ẹ̀ kan wà papọ̀ ó máa ń sọ fún mi á ní àwọn ọmọ òun máa ń fẹ́ kán wà ní ìṣọ̀kan yes ó kó àwọn ọmọ ẹ̀ mọ́ra ó fà àwọn mọ́ra ṣá ẹ wo orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Adunni lórúkọ mi Adunni Badmus. Thank you.